ISEJUAYA ni ìròyìn. Ìròyìn ISEJUAYA. Ìkànnì jígí alára kẹrìnlélógún. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ISEJUAYA. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ISEJUAYA la mú wá sétí ìgbọ̀yìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ìjọba òde òní ṣe ìpinnu mẹ́ta kan, méjì nínú wọn ṣe pàtàkì àmọ́ ọ̀nà tí wọ́n fi pilẹ̀ṣẹ̀ rẹ̀ ló kù díẹ̀ káàtó, èyí tí ó sì ti fa ìdènà ètò ọrọ̀ ajé àti ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ tẹ́lẹ̀ rí ti orílẹ̀-èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ èyí. Akẹ́kọ̀ọ́ ọmọ ọdún mẹ́tàdínlógún Emmanuela Ilok ní ìròyìn jẹ́ kó yé wa pé wọ́n fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́ kíkún láti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ohun èlò ẹ̀rọ ayárabíàṣá láti ọwọ́ díẹ̀ lára àwọn fásitì ọlọ́lá àgbáyé. Olùdásílẹ̀ àti pásítọ̀ àgbà ti ìjọ Daystar Christian Center ìyẹn Pastor Sam Adéyẹmí ti ṣàlàyé pé àwọn àlá ìbẹ̀rù nípa orílẹ̀-èdè Nàìjíríà ló sọ àwọn di olùgbé orílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ fásitì ẹ̀ka ti ìpínlẹ̀ Calabar ti ṣàròyé nípa owó yíyá àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ pé èyí jẹ́ ọgbọ́n láti mú àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́rú àti láti jẹ́ kí wọ́n jẹ orílẹ̀-èdè wọn ní gbèsè láìláì. Àwọn aláṣẹ fásitì ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ẹ̀sùn kan àwọn akẹ́kọ̀ọ́ méjì kan lórí bí wọ́n ṣe kópa nínú ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe láìpẹ́ yìí, èyí tí ó dá lórí owó ilé-ìwé tó rú gọ́gọ́ sí i. Ilé ìgbìmọ̀ aṣòfin àti ilé ìgbìmọ̀ aṣojú yóò jókòó papọ̀ lọ́jọ́rú ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2024 láti ṣe àmì ẹ̀yẹ ọdún 25 sí ìjọba tiwantiwa tí kò bàjẹ́ ti wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn olùgbé àwọn agbègbè àárín ìlú ńlá Bauchi ti fẹ̀hónú hàn lórí àìsí omi mímu àti omi lílò fún mọ̀lẹ́bí wọn. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn aṣojú Tajudeen Abbas àti mínísítà fún ètò ọrọ̀ ajé aláwọ̀ búlù ọ̀gbẹ́ni Gbóyèga Oyètọ́lá ti dábàá ìdásílẹ̀ àjọ tí yóò máa bójútó ọkọ̀ ojú omi sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ti lé ní 2,000 èèyàn tí wọ́n ti sin ní ilẹ̀ Papua New Guinea látàrí ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírì tí ó ṣẹlẹ̀, èyí tí ó ba abúlé gíga kan jẹ́. Àwọn ìjọba sọ lánàá nígbà tí wọ́n ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ àgbáyé nínú ìgbìyànjú wọn láti gba àwọn tó kùlà. Ìjọba àpapọ̀ ti ṣèlérí láti túbọ̀ pèsè ìrànlọ́wọ́ fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọkọ̀ òfurufú ti ìbílẹ̀ láti ṣẹ̀dá àyíká àlàáfíà àti ṣíṣe iṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó wà ní tennis ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn ọ̀gbẹ́ni Yomi Faparusi ti kéde ìpinnu rẹ̀ láti jáde gẹ́gẹ́ bí olùdíje òmìnira tí yóò ṣojú Tennis District 5 nínú ìgbìmọ̀ aṣòfin United States ní ọjọ́ 5 oṣù kọkànlá. Kò jọ pé òpin yóò dé bá ìṣòro tó ń da ẹgbẹ́ òṣèlú òṣìṣẹ́ ìpínlẹ̀ Edo ìyẹn Labour Party láàmú látàrí bí aṣáájú gbogbogbò lánàá ṣe dá ìgbìmọ̀ alábòójútó ọlọ́kùnrin 17 kan sílẹ̀ láti bójútó ọ̀rọ̀ ẹgbẹ́ náà ní ìpínlẹ̀ náà. Ilé-iṣẹ́ ìṣelọ́pọ̀ ti bíà ìyẹn International Breweries ti sọ pé kò sí àní-àní àtúnyẹ̀wò sí ìdíyelé owó àwọn ohun èlò ṣe pàtàkì nítorí bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti rí. Wàyí o, wọ́n sì ti kéde pé ìdíyelé owó àwọn ọjà wọn ti lọ sókè sí i. Àwọn òṣìṣẹ́ akẹ́kọ̀ọ́ àti àwọn tí kìí ṣe òṣìṣẹ́ akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gíga ti Adéṣeun Ògúndoyin Polytechnic Èrúwà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jẹ́ kí àlàáfíà àwọn jẹ́ ohun àkọ́kọ́ lọ́kàn àyà. Gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ìyẹn Pásítọ̀ Umo Eno
ti yí orúkọ ilé ìtajà alájà mọ́kànlélógún kan ní ìpínlẹ̀ náà padà sí orúkọ ẹni ìṣáájú rẹ̀ ìyẹn ọ̀gbẹ́ni Odun Emmanuel. Mínísítà fún ọkọ̀ òfurufú ìyẹn Festus Keyamo ti fi dá àwọn arìnrìn-àjò sí ilẹ̀ òkèèrè lójú pé wọn yóò fọ pápákọ̀ òfurufú àgbáyé orílẹ̀-èdè Nàìjíríà tinú tẹ̀yìn kúrò lọ́wọ́ àwọn ọmọ jàgídíjàgan. Ilé-ẹjọ́ gíga ti fòfin de Aminu Ado Bayero pé kí ó dẹ́kun pípe ara rẹ̀ ní Emir Kano kó sì kúrò ní ààfin. Ní Ọjọ́bọ̀ tó kọjá, ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí òfin kan jáde èyí tí ó ń wá ọ̀nà láti rọ́pò orin orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èyí tí ó ti wà tipẹ́ tẹ́lẹ̀ rí tí wọ́n sì ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ilé ìgbìmọ̀ aṣòfin àti ilé ìgbìmọ̀ aṣojú. Ẹgbẹ́ òṣèré Nollywood tún ti pàdánù akíkanjú ọkùnrin kan tí ó jẹ́ olùpèsè fíìmù tí ó sì tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn aṣáájú olùdarí fíìmù ìyẹn Reginald Ebere, ẹni tí ó jẹ́ Ọlọ́run nípè lánàá ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2024. Kò tíì sí ẹni tí ó lè ṣàlàyé ibi tí alága Nigeria Institute of Public Relations ẹ̀ka ìpínlẹ̀ Abia wà ìyẹn Felix Olunkwa títí di wákàtí yìí lẹ́yìn tí ìyàwó rẹ̀ ti ké gbàjarè lọ́jọ́ Àìkú pé wọ́n wà. Ìròyìn fún ìṣẹ́jú àyàtọ̀ ní òní jùbà ìrẹ́lẹ́kọ̀ọ́ sorúkọ tèmi ní Agnes Olúwatósìn láti ìkànnì Jígí Alára ẹ̀ máa yáṣẹ́. Ní ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí Alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú